Moricas ni majority àwọn tó ń da ilẹ̀ Yorùbá rú yẹn tó jí àfa yẹn Moricas náà ti ṣe tán Wasiu Ayinde mo sọ pé ní ilẹ̀ Yorùbá yẹn criminal tí ó bá fi tiẹ̀ ṣe ní bó ṣe wà lóhùn gbà pé streetwise criminal tí ó bá fi tiẹ̀ ṣe tó jẹ́ criminal bí tiwọn òun nìyẹn Ọlọ́run ibi tó fẹ́ dé afẹ́mọ̀ this is ṣẹ́ni tó bá lọ sí ilé kéwú torí ilé kéwú ni Moricas gbọ́dọ̀ jẹ́ tọ́n dẹ̀ pé fún wa pé ilé kéwú ló jẹ́ ṣó yẹ kí wọ́n jáde ní ìtàkùn bẹ̀rẹ̀ sí bá ti ẹ̀jẹ̀ kọ́ máa ṣiṣẹ́ ẹbọ kọ́ máa ṣiṣẹ́ burúkú àwọn tó dẹ̀ train wọn jáde ní kan sọ pé nǹkan tẹ́ ṣàbí kan pè wọ́n tó wọ́dà pé nǹkan tẹ́ ṣe yẹ kò rí nílà torí pé tó bá jẹ́ pé wọ́n pè wọ́n tó wọ́dà ní bára wa ní junction tàdé yìí kì í ṣe tèmi nìkan àti others àti pé mọ́ ìṣe ń ṣe bí nínú ẹ̀sìn Islam gan nítòótọ́ àwọn tó ló gbẹ̀sìn nítòótọ́ wọ́n ní pé kàn tẹ̀ máa jókè kàn máa ṣe nǹkan burúkú tó ń ṣe talkless of ṣẹbọ ṣíṣe wọ́n ní is against the Islam kí ló wá dé tó yẹ pé majority àwọn tó ń train ní Moricas yẹn wọn ló yàtọ̀ àwọn ló wà ní social media tó ń dàbò social media wọ́n da Yorùbá land rú kí ló dé your mother your father don't train you well and again when you don't go to school all of you coming out from that school you are now became you turn to terrorists in the city the school should be queried the attention of the whole world should be they should focus attention anti-terrorists should focus attention to the school and all the students they train and some of their training students have been saying this on social media who is talking about inside the shit you always attack this person elebo even the time jomo kekere to nbu won elebo do you know what happened to that boy do you know what happened to that boy nígbà tó gbé ọmọ yẹn ton pè ní kí lorúkọ ọmọ kékeré yẹn o tó ya ẹ̀wọ̀n sórí social media náà wọ́n gbé lọ bẹ̀ Moricas wọ́n na Moricas original then they are from Ilorin also ọmọ yẹn náà is from Ilorin wọ́n wá gbé lọ bẹ̀ Moricas ṣé mo pé àwọn ìyá ẹ̀ àti bàbá ẹ̀ yẹn kò pẹ́ kò jìnnà wọ́n ní gbogbo wọn fàyè sílẹ̀ kò pẹ́ kò jìnnà ìyá ọmọ yẹn kí lorúkọ ọmọ kékeré yẹn tó ṣe fún ìdí ṣítú tó wà ní media nsìn tó lò wà nínú àwọn aṣáájú blogger kí lorúkọ ọmọ kékeré yẹn nígbà tó gbé lọ bẹ̀ Moricas nígbà yẹn nígbà tó lu ọmọ kékeré láti sọ̀rọ̀ sí wọn ìyá ọmọ yẹn àti bàbá ọmọ yẹn kò mà pẹ́ tán fi kú àbí bàbá ẹ̀ ló kú ni wọ́n ṣàmọ̀ pé kò pẹ́ bàbá yẹn kò kú gbẹ́rẹ́ ni so tó bá ti ṣe àwọn tó bá ti train láti Moricas àwọn ló máa ṣe àbí kó ń sọ̀rọ̀ wọn anything something will happen after tó bá sọ pé inú nǹkan ti ṣẹlẹ̀ ó ti parí nínú wọn they will kill somebody for bó ṣe máa ń ṣẹlẹ̀ fún màláìka nìyẹn kò sí ẹni tó lè tí Wasiu bá ní kó ṣe ẹ̀ tí Wasiu bá ṣe ẹ̀ yàyà God bless you tí Wasiu bá ṣe ẹ̀ tó bá bẹ̀rẹ̀ tó ní kó má bínú ẹni tó máa padì nínú ilé ẹ̀ ló máa wá Moricas ló ti ṣe tán bó ṣe lọ bẹ Moricas ni wọ́n sọ pé ọmọ yẹn bú máa tó parí àwọn ẹlẹ́pọ̀ tó ń gbà tó ṣiṣẹ́ fún ẹni kò máa pẹ́ nígbà tó parí wọ́n máa lọ pa ìyá ẹ̀ bóyá ìyá àbí bàbá ẹ̀ bóyá méjèèjì dẹ̀ ló ti kú ẹ lọ bèrè iṣẹ́ ọmọ pa wọn ò jẹ́ kó sọ síta ni so ti yé the same pattern àwọn ilé wọn train wọn síta they are killing people secretly bẹ́ẹ̀ ni mo sọ now let me tell you story ẹni tí mo sọ pé Alhaji Abaya tí mo gbé mọ́tò fún ní Ìsọ̀kòkò lágége ibẹ̀ náà ni ọmọ Moricas lára àwọn Moricas ni báwo ló ṣe mà Alhaji Abaya Yahya Gambari God bless you báwo ṣe mà Alhaji ẹja wá sọ ti Alfa Saidi Shittu ṣé lọ́jọ́ tí mo ti mọ̀ pé Saidi Shittu máa ṣiṣẹ́ kì í ṣe bó ṣiṣẹ́ o pé wọ́n máa sẹ́tẹ̀ wọ́n dẹ̀ máa pálẹ̀ kún wọ́n máa fi àbùkù sáyé ẹ̀ ọjọ́ tí ó ti sọ̀rọ̀ Wasiu Ayinde ni Moricas ló ti wá òun ló kọ́kọ́ gbé ọ̀rọ̀ Wasiu ó kojú Wasiu báyìí ni ó kojú ẹ̀ lójú ọba tí wọ́n ti bú Wasiu jẹ́ ẹni tí ó sọ̀rọ̀ tó pé ọba yẹn lọ sí àwọn ọmọọṣẹ́ Moricas náà ni Moricas ló train wọn táwọn èèyàn bá ti train àwọn ọmọ táwọn ọmọ yẹn ò ṣe dáadáa nígboro tó jẹ́ pé pípa ní èèyàn máa kó èèyàn àwọn tíṣà wọn àbẹ́yìn lè náwó sáwọn other state ẹ̀ lè náwó sí northern kẹ́ náwó káàkiri pé ẹ má lè náwó síra yín at least thank God that you offended me and I have my mouth gbogbo to challenge you and I want to tell story again today. Abaya tí mo ní mo fún mọ́tò tó bá bá àwọn Moricas ṣe òwò tó bá wà nílẹ̀ òkèèrè wọ́n make sure pé wọ́n finish ẹ̀ dànù tó bá finish ẹ̀ company yẹn wá di títí wọn. I'm telling you nothing but the truth. Alhaji Abaya has a brother. The brother live in Dubai. The name of the brother is Fatai. Abu Fatai. Abu Fatai is popular. He posts himself like a very rich person. He has money actually. He has duped a lot of people. With the support of his brother, who is Abaya. Now, I will start my story like this. Kì í ṣe ọ̀rọ̀ Sule mo fẹ́ sọ lónìí o. Sule, àtẹnikẹ́ni tó bá bínú pé mo bú ìyá òun. Tó bá ti jẹ́ èmi Bọ́lá Fọláṣadé lólè. Listen and listen good. Ìyá ẹ̀ ti balance, mo ti balance lórí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ láti sọ̀rọ̀ sí wọn.
torí pé tó bá bí ọmọ tó dáa tó dẹ̀ fún ọmọ ní ẹ̀kọ́ ni wọ́n sọ fún ẹ pé o lè dá o má bàa ti ẹnìkan jẹ́ ọtọ́ kó fẹ́ fi túta rẹ̀ ṣe o ẹni bá fi produce nǹkan tó bá láwùjọ tí ò dẹ̀ rí book ẹ̀ ọmọ mi wọ́n fà sí nǹkan burúkú orí public mo ti wá rí book ẹ̀ ní hate is my son ẹni bá ti bí ọmọ burúkú tí ò rí book ẹ̀ ìyá ẹ̀ gan qualify fún ikú òjijì ó dẹ̀ qualify fún ẹ̀sìn àti àbùkù kọ́ ọmọ rẹ̀ kó ba lè fún ọ ní ìsinmi ni báwo lọmọ yóò ṣe ní fún àwọn èèyàn ní ìsinmi tó máa sọ pé kí ẹ̀yin ńkọ́ kí ẹni tí yóò ọmọ yóò fún ní ìsinmi kó máa fún ẹ̀yin ní ìsinmi ara òrókun ara oníràdìyẹ tẹ́ bá sọ pé nìkan búya yín tó bí àwọn kan síta àbí tí mo rí pé wèrè kan tó fi ìwé gba ìwé nílùú Dublin àbáwọn òsínwín kan táyé wọn ti fọ́ tí ẹ lè rí kankan mú lára àwọn tó yẹ pé ní tẹ́ bá tún jí lára ìwọlẹ máa fi fún wọn àwọn tó yẹ pé mt bá rẹ tó máa pè mí ní korodomu ní nǹkan tí ò sí kankan nú ẹ ṣé tí ò bá sí kankan nú ẹ ní máa kọjú sí ènìyàn máa jà mí lólè ni tí ò bá sí kankan nínú ìmọ̀ adájọ́ gbogbo yín ṣe pọ̀ tó yẹ ẹ máa rí kankan ṣe ẹ máa rí kankan jí àwọn èèyàn oríra wọn ní ìrírí òríra ẹ̀ ní tẹ́ bá ríra yín ẹ̀ ní máa pè mí ní korodomu àbí kẹ́ máa pè mí lórúkọ tí ò dá ṣùgbọ́n mo rí pé ẹ̀yin lẹ fẹ́ distract mi láti rán àwọn òsínwín tó fi ìwé gbàwé tó fi òsínwín gbàwé nílùú Dublin àbẹ́ níwèé tó bá wà èmi ò fi wèrè gbàwé ń bí I'm saying the truth I'm telling the truth and I'm exposing the evil in the society there's nothing to get running ọ̀rọ̀ mi and the truth used to be haunts so gbogbo yín ẹ lè pé mi ní mọ̀ ni ẹ máa sọ pé ẹ fẹ́ máa tag mi mú àwọn òsínwín mo ti fi nílẹ̀ fún wèrè gbogbo yín pátá ẹ dàbí òsínwín lójú mi torí òtí yìí. And nobody can distract me. Instead of you distracting me, sending some people idiot weary. It will energize me also to come and talk like this. And call attention of the whole world to some schools. Do train you. And even the card I gave to him that day, it was also a setup. I make up over time. When we try to get a business, we normally go to Dubai, sort my car, because I do get those Toyota tires in Dubai then. And anytime I'm going from South Africa, I will go with my daughter because I have housemaid, I have people, but I always go around with my daughter. I love her, and I've seen a lot of things that people do with people's children and life, you know. I'm very careful. I go around with my daughter. But there's one